ẹ ǹlẹ́ o ẹ̀yin tèmi bó ní ṣàlàáfíà ni mo bá yín ṣe mọ̀ ṣe rí kéèsì tèmi yìí ó jẹ́ kí èèyàn máa wò pé àwọn ẹlòmíì ó yẹ kí wọ́n fi wọ́n ṣe nǹkan oṣù ni kò yẹ wọ́n bí wọn sílé ayé irú ẹ̀ ní kéèsì àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ní ìsìn kéèsì ìṣẹ̀lẹ̀ ní UK nínú oṣù tó kọjá yìí June 2026 yìí ni wọ́n ṣe ìdájọ́ àwọn olórí burúkú yìí sí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa lẹ́ni ní kéèsì Preston Darvey ọmọ kékeré yìí ọmọ yìí ọmọ ọdún kan àtòṣù kan ni ọmọ tẹ́ ń wò yìí ó ti kú irú kú wo lọmọ ìkú ọmọ yìí ò kàn kú lásán ọmọ yìí jẹ́ ìrora ojú ọmọ ìrí mẹ́wàá lọ́wọ́ àwọn olórí burúkú àwọn má ṣàǹfààní yìí ọkùnrin yìí orúkọ ẹ̀ jẹ́ Jamie Varley àti kejì ẹ̀ tí wọ́n jọ fẹ́ra wọn orúkọ ẹ̀ jẹ́ John McGowan Azakali orúkọ náà bí orúkọ wèrè báyìí àwọn méjèèjì wọ́n jọ ń fẹ́ra wọn àwọn ọkùnrin olórí burúkú yìí ara àwọn òfin orí burúkú tó ń ṣe nílùú yìí tí wọ́n ti sọ ayé táyé ti dẹ̀gbẹ́ òun náà ni tẹ bá rántí àti ṣerú kéèsì báyìí rí àwọn ọmọ méjì táwọn olórí burúkú yẹn tó ń toríṣiríṣi pẹ̀lú àwọn ọmọ yẹn ọmọ yìí àwọn ọkùnrin yìí wọ́n gbà tọ́ wọ́n gbà láti máa fi ṣe ọmọ ìyẹn wọ́n adopt ẹ̀ ìyá tó bí Preston díẹ̀ náà kì í ṣe èèyàn gidi kan nígbà tó wà bí ọmọ ọdún 14 ogun ìyá kan pa 1998 ṣe mọ̀ pé torí pé ó dẹ̀ jọmọ kékeré ni tó bá ti ṣe díẹ̀ ní ẹ̀wọ̀n wọ́n á tú sílẹ̀ 2022 ni wọ́n bí Preston nígbà tó wà níbi ọmọ ọjọ́ 5 ni wọ́n gbà lọ́wọ́ ìyá ẹ̀ nítorí pé wọ́n bẹ̀rù pé bóyá ìyá ẹ̀ ò lè tọ́ àwọn gbé fáwọn alágbàtọ́ tó ń pè ní foster parents fún bí oṣù 9 àmọ́ nígbà tó di ọdún 2023 tí ọmọ yẹn ti wà ní bí ọmọ oṣù 10 wọ́n wá gbé fún àwọn olórí burúkú yìí Jamie àti John ọkùnrin àtọkùnrin tí wọ́n jọ ń fẹ́ra wọn wọ́n wá gbé fún wọn pé kí wọ́n máa fi ṣe ọmọ gẹ́gẹ́ bí òfin ìlú yìí ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn tó bá ń wá ọmọ bóyá ọkọ àtìyàwó ọkọ àtọkọ ìyàwó àtìyàwó ẹ sáàmọ̀ bọ́rọ̀ ìlú yìí ti rí tó jẹ́ pé wọ́n ń wá ọmọ wọ́n máa ṣe àyẹ̀wò fún wọn tí wọ́n bá rí pé wọ́n tó ojú òṣùwọ̀n wọ́n níṣẹ́ gidi lọ́wọ́ wọn nílé tó dáa wọ́n á mọ̀ gbọ́mọ fún wọn. Jamie yìí ọmọ ọdún 37 ni nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ olùkọ́ ni ọ̀gá ni pàápàá nínú iṣẹ́ olùkọ́ olórí burúkú John kejì ẹ̀ ìyẹn ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ ìyẹn náà jẹ́ bí ọ̀gá gbogbo ìtọ́mọ ìlò lọ́dọ̀ àwọn olórí burúkú yìí ojú oṣù 4 lọ tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ nínú oṣù 4 tọ́mọ yẹn lò nínú hílàhílo lọmọ yìí wà ojoojúmọ́ ni wọ́n ń gbọ́mọ ẹ̀ lọ ilé ìwòsàn bí kan ní nǹkan kan ṣe ó wá ṣubú ni ó fojú gbá ni wọ́n gba ọmọ ẹ̀ ní oṣù kìíní ní 2023 láàárín oṣù 5 sí oṣù keje ní inú ọdún 2023 yẹn náà ọmọ yẹn wọ́n gbé lọ ilé ìwòsàn lẹ́ẹ̀mẹ́ta pé ó dá ní ìgúnpá fracture the elbow wọ́n tún ní kò lè mí dáadáa torí oríṣiríṣi àwọn àpálá rẹ̀ wọ́n ló ṣubú ni tí ìbáṣepọ̀ àìṣedéédé àwọn nọ́ọ̀sì àti dókítà ṣe bí wọ́n máa ń rírú nǹkan báyìí tó jẹ́ pé tó bá rí àpálára ọmọ kékeré báyìí wọ́n máa tètè pọlọ́pàá ni pé kí wọ́n ṣèwádìí báwo ló ṣe débi pé ọ̀nà ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe bí àkọsílẹ̀ wà báwo ló ṣe jẹ́ pé ọmọ yẹn ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbé lọ ilé ìwòsàn fún oríṣiríṣi àwọn ẹ̀kọ́ tí ò yẹ kó máa ṣẹlẹ̀ sí ọmọ ọdún kan àmọ́ lóòótọ́ ni wọ́n béèrè wọ́n ṣe ìwádìí àmọ́ àwọn ọkùnrin yẹn wọ́n ti ṣàlàyé wọ́n ti pọ́nrọ́ bébà fún wọn pàápàá jùlọ nílùú ìkíní kan máa ń ṣẹlẹ̀ tó bá ti jẹ́ pé bóyá rú àwọn tí ọkùnrin àtọkùnrin ń fẹ́ra wọn bẹ́ẹ̀ yẹn àwọn oní alphabet àwọn èèyàn kì í fẹ́ sábà tú wọn nídìí nítorí pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní tú wọn nídìí wọ́n máa bẹ̀rẹ̀ sí pariwo ní pé wọ́n ń dá wọn yà sọ́tọ̀ wọ́n máa pariwo discrimination bóyá nǹkan tí ò ṣe jẹ́ káwọn yẹn kan kọbi ara sí jù nìyẹn pé kí wọ́n tú jù lẹ́nu kan nígbà tó di 27th of July ní ọdún 2023 bí ìkà Jamie Varley yìí bó ṣe gbé ọmọ yẹn wá sílé ìwòsàn nìyẹn ọmọ yìí ó ti dára lẹ̀ ó ní ńgbà tó òun wẹ̀ fún òun kàn yíjú kúrò òun ń ṣe nǹkan òun ò kọbi ara sí ńgbà tó òun máa fi yíjú padà ọmọ ti yọ̀ ó ti bọ́ sábẹ́ omi ó ti momi yó pé ńgbà tó òun dù òun rí pé ó ti dára lẹ̀ nígbà táwọn oníṣẹ́ ìṣègùn tí wọ́n ń ṣàyẹ̀wò fọmọ yẹn nílé ìwòsàn wọ́n rí pé ọmọ tó ní pé ó yọ̀ ṣubú bí ó ti ń wẹ̀ fún gbogbo orun rẹ̀ gbẹ fúrú gbogbo ìdèdí ìyún dáìpà tí wọ́n dè fọmọ gbogbo ẹgbẹ́ fúrúfúrú gbogbo napi ó gbẹ fúrúfúrú bó ló ṣe wá jẹ́ pọ́mọ ṣubú sómi
tí gbogbo ara rẹ̀ gbẹ. Àwọn tún ṣàyẹ̀wò inú ikùn ọmọ yẹn kò sí àpá pé bóyá ó momi yó, kò sí omi kankan nínú ikùn ẹ̀. Ìgbà yẹn ni wọ́n wá pe ọlọ́pàá pé ejò ọ̀rọ̀ yìí lọ́wọ́ nú. Nígbà tí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wo fóònù wọn, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbogbo ìṣọwọ́ sọ̀rọ̀ síra wọn láàrin John àti Jamie. Gbogbo bọ́n ṣe sọ pé ọmọ yìí ó ti kẹ́ran, kódà àwọn ọ̀rọ̀ pa ni, àwọn sẹ́mi tẹ́mi yìí bọ́ lára rẹ̀, kódà àwọn oríṣiríṣi fún un. Wọ́n bá rí oríṣiríṣi àwòrán gbogbo bí tí wọ́n ti ń ṣe iṣẹ́ àìtọ́ pẹ̀lú ọmọ yìí, tí wọ́n ti ń ki nǹkan bọ̀ lára, tí wọ́n ti ń bá sùn, ọmọ ọdún kan. Gbogbo àwọn nǹkan tí wọ́n rí yìí kò ju bí ijọ́ mélòó kan lẹ́yìn ìgbà tí wọ́n gbọmọ ìtọ́. Kò tiẹ̀ tó ọ̀sẹ̀ kan tí wọ́n gbọmọ tọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ orí burúkú yìí. Wọ́n máa ṣe autopsy, ìyẹn postmortem. Wọ́n rí i pé wọ́n ti ki oríṣiríṣi bọmọ ẹ̀ lára, wọ́n rí àpá oríṣiríṣi, wọ́n rí àwọn àrùn kì nínú àgọ́ ara ọmọ yẹn, gbogbo ibi tó ti dáràn jẹ̀ nú, gbogbo ibi tẹ́gun ẹ̀ ti kán sínú, gbogbo ibi tó ti ń ṣẹ̀jẹ̀ nínú. Yóò yọ ọmọ yìí ò sì momi kú o. Wọ́n wá rí àríṣà bí ìgbà tí wọ́n fúnyàn lọ́rùn. Wọ́n rí i pé bí ìgbà tí èèyàn fi nǹkan gààyàn lọ́rùn, tí ọmọ yẹn ò lè mí délẹ̀, tí ẹ̀mí ò lè sọ̀kalẹ̀, nǹkan kan há lọ́rùn, ni wọ́n fi mọ̀ pé ó láti jẹ́ pé àwọn ẹni yìí wọ́n fún ọmọ yìí lọ́rùn pa títí ó fi kú ni. Wọ́n rí àpá pé wọ́n fipá bá ọmọ yìí lò lọ́nà àìtọ́, tó jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ti bàjẹ́, kò sì tí ì ní jiná, wọ́n á tún ṣe míì. Ìyín tòótọ́, wọ́n ṣàgbé wọn lọ ilé ẹjọ́ lẹ́yìn bí ọ̀sẹ̀ méje tí wọ́n ti ń lọ bọ̀, tí wọ́n ti ń ṣègbẹ́jọ́. Wọ́n ṣàfìdí ẹ̀ múlẹ̀, wọ́n sì rí i pé wọ́n jẹ̀bi ẹ̀sùn apààyàn. Àwọn júrì wọ́n fẹ́ lò tójọ́ méjì níbi tí wọ́n ti ń jíròrò, àmọ́ síbẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì jẹ̀bi pé wọ́n pa ọmọ wọn Preston yìí. Wọ́n dá lẹ́bi pé ó fi ipá bá ọmọ yẹn lò lọ́nà àìtọ́ lọ́nà méjì, pé ó wọlé sínú ara ọmọ yẹn. Wọ́n fi ẹ̀sùn pé wọ́n ṣe ọmọ yẹn léṣe, pàápàá jùlọ apá tó kàn yẹn, ibi ìgúnpá ẹ̀ tó kàn yẹn, tí wọ́n jù ú jiná, tí wọ́n tún ṣe ọmọ yẹn léṣe mọ́. Wọ́n fẹ̀sùn kàn wọ́n pé wọ́n fi ìyà jẹ ọmọ lọ́nà 6. Wọ́n tún wá fi ọ̀nà 13 gbogbo àwọn àwòrán orí burúkú, àwọn àwòrán bí tí wọ́n ti ń fipá bọ́mọ yẹn lò, gbogbo àwọn àwòrán bí tí wọ́n ti ń ṣe àìtọ́ pẹ̀lú ọmọ yẹn, bí wọ́n ṣe ń pín láàrin ara wọn, tán tún pín pẹ̀lú àwọn olórí burúkú ẹgbẹ́ wọn náà. Kejì, ìyẹn John náà, wọ́n ṣàfìdí ẹ̀ múlẹ̀ pé òun náà ó fipá bá ọmọ yẹn lò, ó sì fi ìyà jẹ ọmọ yẹn ní ọ̀nà àìtọ́. Lẹ́nu kan Jamie Varley, torí pé òun gangan ló ṣe ìkàjù fọ́mọ yẹn, òun gangan ni DNA ẹ̀, òun gangan ni ìwádìí fi hàn pé, àti àwọn àwòrán tí wọ́n rí wípé òun gangan lè kó ẹ̀dá, òun gangan ló wà níwájú ọ̀rọ̀ yìí. Wọ́n fi sẹ́wọ̀n gbére, pàápàá jùlọ ní UK, tó jẹ́ pé eléyìí wọ́n ní whole life order, pé kò ní kú lẹ́wọ̀n tí èkú. Olórí ibú kejì rẹ̀, ìyẹn John, wọ́n fi yàn sẹ́wọ̀n ọdún 25 years. Ìdí ni pé wọ́n ní nítorí pé ó wà ńbẹ̀, òun náà fipá bọ́mọ yẹn lò, àmọ́ ó rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀, kò sọ nǹkan kan. Kéèsì wá jẹ́ kí wọ́n tún wá gbé ìgbìmọ̀ àwọn Child Safeguarding Practice Review, àwọn ìgbìmọ̀ tí wọ́n máa, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀, wọ́n máa yẹ̀wò pé níbo ni àwọn ti ṣàṣìṣe, níbo ni àwọn tó mójútó àwọn ọmọ yẹn, àwọn Child Protection Services àti àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn, tó yẹ kó jẹ́ pé gbogbo ìgbà tó ń gbọ́mọ yẹn wá, tí wọ́n ń kan lápá, tí wọ́n ṣàlàyé fún wọn, kí ló dé tí wọ́n ṣe ṣèwádìí jù bẹ́ẹ̀ yẹn lọ. Ibi tí wọ́n bá ọ̀rọ̀ dé nìyẹn báyìí. Kí lẹ rò sí kéèsì? Ẹ̀rí kó lágbára. Kí làwọn èèyàn máa ń rò? Kí ọmọ ọdún kan, ọkùnrin lọmọ yẹn, ẹ̀yin olórí burúkú ọkùnrin, ẹ ti fẹ́ra yín. Ṣó yẹ kẹ́ẹ̀dẹ̀ tún wá ba ìrìn àjò ọmọ ọlọ́mọ jẹ́, débi pé ẹ wàá kúkú gbẹ̀mí lẹ́nu ẹ̀. Àwọn èèyàn níkà o, ẹ̀mí burúkú ń gbé inú àwọn èèyàn. Ayé ti ń lọ bí àná. Kí lẹ rò? Ṣé ẹ rò pé ó yẹ kí wọ́n fi John yẹn náà sẹ́wọ̀n gbére? Àbí ṣé ẹ rò pé kí ni ìyá ọmọ ọ̀bá àṣẹ tẹ́ fi gbọmọ lọ́wọ́ ìyá rẹ̀, tẹ́ ẹ fi wá rọ́kọ àti ìyàwó ọkùnrin? Torí kò sí ibi tí ṣe ò sí ná.
àwọn míì wà tó jẹ́ pé wọn ò lọ́kọ, wọn ò níyàwó tí wọ́n fẹ́ gbọmọ tọ́ tí wọ́n ò ní fún wọn, wọ́n á nítorí pé wọn ò ní ẹnì kejì. Kí lẹ rò? Ta ló jẹ̀bi inú ọ̀rọ̀ yìí? Ta ló ṣàṣìṣe? Ta ni ó fi ọ̀rọ̀ falẹ̀ débi pọ́rọ̀ fi débi tó dé yìí? Àwọn wo ni wọn ò ṣe tó yẹ kán ṣe tọ́rọ̀ fi rí báyìí? Ẹ jẹ́ n gbọ́. Ire o.